àfi kíjọba Tinubu tètè jókòó pàdé pẹ̀lú ikọ̀ Boko Haram kí wọ́n má bàa bàjọba ẹ̀ jẹ́. Gumi ló sọ bẹ́ẹ̀. àáfàá kan tó gbajúmọ̀ lápá òkè ọya Sheikh Ahmad Gumi ti gba ààrẹ orílẹ̀-èdè yìí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nímọ̀ràn lórí ọ̀nà tí ó tọ́ láti rí owó kójọ tí yóò fi mú gbogbo ìlérí rẹ̀ ṣẹ. Gumi ní gbogbo àwọn tí wọ́n bá ààrẹ Muhammadu Buhari ṣiṣẹ́ pátá ni kó pọ̀ wọ́n lọ́fun kí wọ́n lè pọ̀ gbogbo nǹkan tí wọ́n ti jí. lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 15 oṣù keje ọdún yìí ni Gumi sọ̀rọ̀ yìí lásìkò tíwèé ìròyìn Vanguard ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú rẹ̀. ó ní kí Tinubu má sọ pé òun fẹ́ kojú àwọn tí wọ́n bá ká ìwà ìbàjẹ́ mọ́ lọ́wọ́ nìkan, ṣùgbọ́n kó lọ hú àwọn tí wọ́n ti fi owó ìlú sọ ara wọn di ọlọ́rọ̀ jáde kí wọ́n pọ̀ ohun tí wọ́n kó mì. Gumi ní kí wọ́n pọ̀ ni yóò dáa, dípò kí ààrẹ sọ pé òun yóò gbé oríṣiríṣi ètò owó orí kalẹ̀ fáwọn èèyàn láti máa san láti lè fi tukọ̀ ìṣèjọba rẹ̀. kó jẹ́ káwọn yẹn dá gbogbo owó tí wọ́n ti jí kó padà lódà, lẹ́yìn náà ni kí wọ́n wá fi ìyà tó tọ́ jẹ wọ́n. èyí ló ní tí Tinubu bá lè ṣe é, gbogbo nǹkan ni yóò lójútùú, gbágbáágbá báyìí lòun yóò sì tì í lẹ́yìn. bákan náà ni Gumi tún sọ̀rọ̀ lórí ọ̀nà àbáyọ sí ètò ààbò tó dẹnu kọlẹ̀ lórílẹ̀‐èdè yìí. ó ní tíjọba àpapọ̀ bá fi ọ̀rọ̀ àwọn Boko Haram falẹ̀ tí wọn kò sì tètè jókòó láti bá wọn sọ̀rọ̀ lórí nǹkan tí wọ́n fẹ́, àfàìmọ̀ kí àwọn ọmọ ikọ̀ Boko Haram àtàwọn agbébọn má ba ìjọba ẹ̀ jẹ́. ó ní ọ̀rọ̀ ipá kò rán, àfi kíjọba jókòó pọ̀ pẹ̀lú wọn nítorí ọ̀nà kan ṣoṣo tí wọ́n lè fi rẹ́yìn ìkọlù ìgbà gbogbo lórílẹ̀‐èdè yìí nìyẹn. ó ní mo gbọ́ pé wọ́n ti ń ṣe ọ̀nà láti báwọn agbébọn sọ̀rọ̀, ṣùgbọ́n èmi ò mọ̀ sí o, bẹ́ẹ̀ ni mi ò sí lára àwọn tí wọ́n yàn láti ṣe bẹ́ẹ̀. ẹ ò lè kó ọ̀rọ̀ àwọn ológun sẹ́yìn, kódà tẹ́ bá fẹ́ dúnàdúrà pẹ̀lú àwọn aráabí ẹ ò gbọ́dọ̀ máa ṣe ojú pẹ̀lú ẹ̀. nítorí ìdí èyí àwọn ológun ní ipa pàtàkì láti kó, ṣùgbọ́n àwọn nìkan ò lè dá a ṣe nítorí ọ̀rọ̀ tó jẹ mọ́ àwùjọ àti òṣèlú nìyí. àwọn ológun kò sì lè yanjú ìṣòro tó jẹ mọ́ òṣèlú àfi kájọ jókòó pọ̀. ó sọ̀rọ̀ síwájú sí i pé kò sí nǹkan tó jẹ́ pé àwọn agbésùmọ̀mí yìí kò fẹ́ jókòó bá ìjọba sọ̀rọ̀ nítorí òun ti bá wọn sọ̀rọ̀ rí dáadáa, àwọn náà sì máa ń wá bá òun láti sọ ẹ̀dùn ọkàn wọn fóun. lára àwọn ohun tó ní ó ń bí wọn nínú ni àìsí iléèwé, àìsí nǹkan amáyédẹrùn, ọ̀nà tó já geere àtàwọn nǹkan míì. wọ́n ní bí ẹni pé ìjọba yọ àwọn sẹ́yìn láti má ṣe gbádùn ọrọ̀ ìlú ni. Gumi ní bí ẹni dákún ṣòro tó wà nílẹ̀ ni tíjọba bá tún wá ní káwọn ológun lọ dojú ìjà kọ wọ́n. ó ní àṣìṣe àkọ́kọ́ ni pé à ń gbéjà kò wọ́n lójú, wọ́n sì ti wá mú un níṣẹ́ báyìí. ẹlẹ́ẹ̀kejì ni pé wọn ò kàwé, nítorí bẹ́ẹ̀ sì ni wọn ò ṣe lè ronú bí èmi àti ẹ̀yin. báwo lẹ ṣe fẹ́ kí ẹni tí kò kàwé máa ronú bíi tiyín, tó bá jẹ́ pé gbogbo àwọn nǹkan tí wọ́n ní ìjọba fi dun àwọn yìí ni wọ́n ti pèsè fún wọn, tí wọ́n wá fẹ́ dìde ogun, kò burú tí wọ́n bá jẹ wọ́n run. ìmọ̀ràn tí mo ní fún ìjọba báyìí ni pé kí wọ́n gbé ìgbìmọ̀ alágbára kan dìde tí yóò wo ìṣòro yẹn jinlẹ̀jinlẹ̀. gẹ́gẹ́ bó ṣe wí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.